àní ìyá ọpẹ́ tó lọ ṣọ́ọ̀ṣì tó ń kígbe tantan ń pé olúwa gbọ́pẹ́ mi kó tó délé ọpẹ́ ọmọ rẹ̀ ti kú. ẹgbọ́n náà ṣe olúwa gbọ́pẹ́ rẹ̀ àbí kò gbà á. ẹ tún kú dédé àkókò yìí ò ní gbogbo ibikíbi tí afẹ́fẹ́ ètò yìí bá tún fẹ́ dé nínú ọ̀sẹ̀ yìí. ìtàn ọmọge omi tá ń bá bọ̀ àátún máa ní tẹ̀síwájú lọ́jọ́ tèní. ẹ máa ṣọ́ra o ilé làwọ̀ ká tó sọmọ lórúkọ o. Kí gbogbo ohun ìfẹ́sọmídàfọ̀nsà káàkiri àgbáyé ń pé a kú ọdún akúyèdùn àṣèyíṣẹ̀mí o. àwa tá a péjú pésẹ̀ ṣe tọdún yìí náà látún péjú pésẹ̀ ṣe tọdún tí ń bọ̀ ẹ bá mi ṣàmì. àní ta lọkùnrin tí Omítòkunbọ̀ ṣègbéyàwó pẹ̀lú rẹ̀. irúfẹ́ ikú wo ló ṣekú pa àwọn òbí rẹ̀ tó fi sọ dọmọ òrukàn. ibi tá a dẹnu dúró sí ní ìjẹ́fà rèé. àátún máa ní tẹ̀síwájú lọ́jọ́ tèní. tábà ń bá ní rírí ó yẹ ká mẹ́ni tí a bá lọ ayé rorò. àní Títílayọ̀ ọ̀rẹ́ Omítòkunbọ̀ ó wá kí Tòkunbọ̀ nílé. bí wọ́n ṣe ń sọ̀rọ̀ lọ ní Títílayọ̀ sọ fún Tòkunbọ̀ yín pé Máyọ̀wá ní kí n mọ kí ẹ̀. bí Tòkunbọ̀ ṣe gbọ́ orúkọ Máyọ̀wá báyìí ìṣe ni Tòkunbọ̀ pòṣé ṣàràṣà. Títí ní Tòkunbọ̀ kí ni Máyọ̀wá ṣe fún ẹ gan tó fi kórìíra rẹ̀ bẹ́ẹ̀. ó tiẹ̀ kì í fẹ́ gbọ́ orúkọ rẹ̀ sétí rárá. Máyọ̀wá dẹ̀ láìkì rẹ̀ gan ni o. ládùúrú gbogbo àwọn akẹgbẹ́ wa tó ń fẹ́ kí Máyọ̀wá dẹnu òfẹ́ kọ wọ́n torí tiẹ̀ ni Máyọ̀wá ò ṣe fún wọn láàyè. Tòkunbọ̀ dáhùn òní kò kì í ṣe pé mo kórìíra Máyọ̀wá àmọ́ mi ò kàn ní àsìkò ọkùnrin lọ́wọ́lọ́wọ́ báyìí ni. Tòkunbọ̀ ní kò sí ohun tí mo fẹ́ fi ọkùnrin kọ́kùnrin ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. níwọ̀n ìgbà tí àwọn òbí mi ti ń tọ́jú mi tí wọ́n ń tẹ́ mi lọ́rùn tí wọ́n sì ń kẹ́ mi gẹ̀gẹ̀gẹ̀ bí ẹyin. Títí fún Tòkunbọ̀ lésì ń pè àyè òbí ọ̀tọ̀ àyè boyfriend ọ̀tọ̀. àbí kí ló burú nínú ká ní ọ̀rẹ́kùnrin. àti ẹ̀gbọ́ ìgbà tá a ṣì wà nílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní ìsìta ti wá parí ẹ̀kọ́ alábàjáde tá a múra àti wọlé ẹ̀kọ́ gíga ńkọ́. Tòkunbọ̀ ní kò sí ohun tó bàjẹ́ níbẹ̀ lóòótọ́ àmọ́ mi ò tí ì ṣetán. káti ẹ̀ wá ní mo ti ṣetán gan-an ni mi ò lè tẹ̀lé Máyọ̀wá yẹn rárá. ẹnìkan ṣoṣo tí mo lè tẹ̀lé ni TJ. Títí dáhùn ìpè TJ èwo. Tòkunbọ̀ dáhùn òní Túnjí náà ó senior boy inú wa. Títí rẹ́rìn-ín ó ní ọmọ aláàjì. Tòkunbọ̀ dáhùn òní ìgbà yẹn ń kọ́ ṣé aláàjì kìí ṣe èèyàn ni. Títí rẹ́rìn-ín ó ní ó fẹ́ fẹ́ Muslim. Tòkunbọ̀ sì dá a lóhùn ó ní kí ni tuntun ń bẹ̀. Títí tún fẹ́ sọ̀rọ̀ ṣùgbọ́n ó kófìrí ń pé ìyá Tòkunbọ̀ ń bọ̀ ló sáré yí ọ̀rọ̀ tó fẹ́ sọ padà tó ní báwo ni gbáradì fún ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde wa. Tòkunbọ̀ sì rúnjú pọ̀ ó sì ń fi yí ọ̀rẹ́ rẹ̀ ń pé bóyá lèmi ó wá síbi ayẹyẹ yẹn gan. Títí dáhùn ń pé bóyá kẹ̀ àbí ṣe torí ń kó papọ̀ mọ́ ọjọ́ òbí rẹ̀. Omítòkunbọ̀ ní àti ọjọ́ òbí àti ayẹyẹ kò sí èyí tó wù mí nínú méjèèjì. ó yẹ kó ti yé ẹ̀yin aráalé wípé májẹ̀mú tí Omítòkunbọ̀ dá nísàlẹ̀ omi ní pé ọjọ́ kíjọ́ táwọn òbí tòun bá gbèrò àti ṣe ayẹyẹ káyẹyẹ aláriwo fóun ni kí wọ́n jáde láyé kí ọjọ́ ayẹyẹ ọ̀hún tó pé. Tòkunbọ̀ mọ̀ọ́mọ̀ láti mọ́ sọ fún àwọn òbí rẹ̀ yín pé ayẹyẹ kan wà nílé ìwé àwọn ni láti dènà ayẹyẹ aláriwo. ìdí nìyí tí kò fi gbé invitation card tí wọ́n ní kó gbé fún bàbá rẹ̀ jò. bí ìyá Tòkunbọ̀ ṣe ń bọ̀ ó fi etí kó ọ̀rọ̀ tí wọ́n ń sọ. ìyá Tòkunbọ̀ ní kíkẹ́ lọ́mọ wọ́n ti mú ọjọ́ ayẹyẹ yìí ló jẹ́ kí n mọ̀. Tòkunbọ̀ dá ìyá rẹ̀ lóhùn ó ní mọ́mì mi ò fẹ́ dà yín láàmú ni jàre. tìyanu ní ṣékẹ́ ìyá Tòkunbọ̀ àti Títílayọ̀ fi ní dààmú kẹ̀. ṣékẹ́ ìyá Tòkunbọ̀ súnmọ́ Títí ọ̀rẹ́ kòríkòsùn ọmọ rẹ̀ ó sì ní jọ̀ọ́ Títílayọ̀ mi ọjọ́ wo ni jàre. Títí ní ọjọ́ bíi Tòkunbọ̀ gan-an lọ́jọ́ yẹn mọ́ sí on the 18 August gangan ni o. pẹ̀lú ìyàlẹ́nu ní ṣékẹ́ ìyá Tòkunbọ̀ fi pariwo irọ́ ni o
wípé ọjọ́ bíi Tòkunbọ̀ gangan ni ọjọ́ ayẹyẹ yẹn mọ́ sí. Ìyá Tòkunbọ̀ ní wáò ó dára bàjẹ́bàjẹ́, pátí gidi ni fún wa lọ́jọ́ yẹn. Hey, ọmọ adarí hurun pẹ̀lú ìnáwó. Títí ní kọ́dà dádì Tòkunbọ̀ wà lára àwọn àlejò pàtàkì tí wọ́n fìwé pè síbi ayẹyẹ ọ̀hún. Ó ní ṣé Tòkunbọ̀ kò fi lẹ́tà jíṣẹ́ ni? Ṣé kẹ̀yà Tòkunbọ̀ dáhùn ó ní? Ṣebí òun náà lójókòó yìí, ìwà tí èkejì rẹ̀ máa ń hù lórí yẹn o. Tòkunbọ̀ ní mọ́mì ẹ̀yin náà sámọ̀ yìí pé mi ò fẹ́ràn patí. Ìyá rẹ̀ ní bówó ẹ kó fẹ́ràn patí, bówó ẹ kó mọ́ fẹ́ràn patí, ọjọ́ ìbí rẹ̀ àti ayẹyẹ tó ń bọ̀ lọ́nà yìí a máa ṣe fún ẹ bí ìgbà tí ọmọ ọba ń lọ sílé ọkọ ni. Hey, Tòkunbọ̀ ń torí àjà àwọn òbí rẹ̀ jà. Àjà àwọn òbí rẹ̀ níta ní jà lẹ́yìn kùlé àwọn. Ṣé látìgbà tí wọ́n ti bí Tòkunbọ̀, èní Dubai, ọ̀la Canada, kò tiẹ̀ jẹ́ kí wọ́n rójú ráyè ṣe ayẹyẹ ọjọ́ ìbí aláriwo fún Omítòkunbọ̀. Lẹ́yìn èyí tí wọ́n máa ń ṣe ráńpẹ́ láàrin ara wọn. Ní kíá ní ṣe kẹ̀yà Tòkunbọ̀ ti sáré pe ọkọ rẹ̀ lórí aago tó sì fi tó o létí. Bàbá Tòkunbọ̀ fún ìyá Tòkunbọ̀ níyọ̀ǹda láti bẹ̀rẹ̀ ètò ìpalẹ̀mọ́ ní pẹrẹu lórí ayẹyẹ méjèèjì kóun bá lè ṣètò owó tí ó ná àwọn kalẹ̀. Gbogbo akitiyan Tòkunbọ̀ láti yí ọkàn àwọn òbí rẹ̀ padà ló ń já sí pàbó. Láti ọjọ́ yìí ni Tòkunbọ̀ ti bẹ̀rẹ̀ sí ní ká gbọ́gbọ́ nínú ilé tó sì ń dárìn kiri inú ilé. Ṣèbí ẹni tó bá wojú ìyàwó ló kúkú mọ̀ yín pé ìyàwó ń sunkún. Ṣé kẹ̀yà Tòkunbọ̀ kò rí ti Tòkunbọ̀ rò rárá? Ṣé Tòkunbọ̀ kúkú ń gbòrò má di àwọn òbí rẹ̀ lọ́wọ́ ọkú? Ṣùgbọ́n àwọn òbí rẹ̀ ní kó jẹ́ kí àwọn lọ jẹ̀ lórí àkìtàn. Àǹjẹ̀nú inú omi ni Omítòkunbọ̀ lóòótọ́, ṣùgbọ́n ewé rẹ̀ ti ń pẹ́ lára ọṣẹ, ó sì ti ń di ọṣẹ. Ìjẹ́ ènìyàn adáríhurun ti ń hàn nínú ìròrí Omítòkunbọ̀, kò sì wò ó kó pàdánù àwọn òbí rẹ̀ mọ́ gẹ́gẹ́ bí àdéhùn rẹ̀. Ìfẹ́ ẹlẹ́mọ̀ mo rí wúrò, mo ṣojú mi gbére, ó sọ ní ìdádì tí ó lè sọ níyàn lódì. Báńkẹ́ àbúrò ìyá Tòkunbọ̀ wá kí wọn nílé. Ìyá Tòkunbọ̀ sì béèrè lọ́wọ́ Báńkẹ́ ń pé báwo ni gàtó ọjọ́ bí? Báńkẹ́ sì dá ẹ̀gbọ́n rẹ̀ lóhùn ìpè kékeré nìyẹn àǹtí mi. Tí ẹ bá rí gàtó tí mo bẹ ọ̀rẹ́ mi ṣe, ẹ máa gbádùn rẹ̀ bàjẹ́bàjẹ́. Ṣé kẹ́ni mo tiẹ̀ jẹ́rìí rẹ̀? Má gbàgbé kọ́lọ̀ o, gàtó yẹn gbọ́dọ̀ papọ̀ mọ́ kọ́lọ̀ aṣọ àti bàtà tí wàá wá fún ọmọ ọlọ́jọ́ bí. Hey, ṣé kìíní yìí yóò sì ṣeé ṣe báyìí? Báńkẹ́ fún ẹ̀gbọ́n rẹ̀ lésì ń pè ẹ ṣe tẹ́ ẹ rán mi létí. Bí Báńkẹ́ ṣe ń kó àwọn nǹkan èlò ìnáwó sílẹ̀, wọ́n sì ń jíròrò lórí ibi tí ayẹyẹ ọ̀hún yóò ti wáyé. Wọ́n sì fi ẹnu kò láti fi jíjẹ mímu sí gbọ̀ngàn ilé ìtura kan. Ìyẹn lẹ́yìn ìgbà tí wọ́n bá parí àkànṣe ayẹyẹ tiléèwé Omítòkunbọ̀. Bí wọ́n ṣe ń sọ̀rọ̀ yìí ni Omítòkunbọ̀ wọlé dé wá bá wọn. Kàkà kí Tòkunbọ̀ yọ̀ mọ́ àbúrò ìyá rẹ̀ gẹ́gẹ́ bí ìṣe rẹ̀. Níṣe ló kí àbúrò ìyá rẹ̀ gbọ́n tó sì lọ jókòó. Báńkẹ́ bi ẹ̀gbọ́n rẹ̀ lérè bóyá ó bá ọmọ rẹ̀ jà ni. Ṣé kẹ̀yà Tòkunbọ̀ sì fún àbúrò rẹ̀ lésì ń pè ìjà kẹ̀, ta ló fẹ́ bá ọmọ ọba jà láàfin? Báńkẹ́ ní kí n tó gbàgbé, bébí tí irú bàtà wo ló fẹ́? Kó má yà yín lẹ́nu, Tòkunbọ̀ ní Báńkẹ́ ń pè ní bébí tí o. Ó ní ṣé bàtà gíga ló fẹ́ àbí pẹ́lẹ́sẹ́? Bébí tí ìdáhùn ò ní ẹ má bí mi o, ẹ̀yin tí patí jẹ lógún ni kẹ́ ẹ mọ yanjú gbogbo rẹ̀ fúnra yín. Tòkunbọ̀ sì pòṣé, ó sì wọ yàrá rẹ̀ lọ. Báńkẹ́ àbúrò ya Tòkunbọ̀ ní hà àǹtí mi, kí ló ń ṣe bébí tí tó fi ń bínú báyìí? Kò kí ń ṣe báyìí tẹ́lẹ̀ náà. Ṣé kẹ́jẹ́ kó di mímọ̀ fún àbúrò rẹ̀ pé láti ọjọ́ tí Tòkunbọ̀ ti mọ̀ pé a fẹ́ ṣe ayẹyẹ ọjọ́ ìbí fún un ló ti ń ṣe bẹ́ẹ̀. Ọ̀rọ̀ náà rí bákan lójú Báńkẹ́ tó sì rò pé ìṣe ló yẹ kínú Tòkunbọ̀ máa dùn, ṣùgbọ́n ìṣe nínú rẹ̀ wá ń bàjẹ́. Báńkẹ́ sì gba ẹ̀gbọ́n rẹ̀ lámọ̀ràn láti bá Tòkunbọ̀ fẹ́ ohun tó bá fẹ́ kí inú rẹ̀ lè dùn. Ṣùgbọ́n ṣé kẹ̀yà Tòkunbọ̀ kò tiẹ̀ kọbi ara sí àmọ̀ràn tí àbúrò rẹ̀ gbà á. Ó ní tó bá di ọjọ́ yẹn tí Tòkunbọ̀ bá rí gbogbo ohun tí àwọn yóò dá lára fún, inú rẹ̀ tí kò dùn sí i tẹ́lẹ̀ yóò dùn ní kíákíá ni. Hey, ẹ̀yin aráalé, kí ló ṣẹlẹ̀ síwájú ọjọ́ ayẹyẹ yìí?
ẹ jẹ́ mú mi díẹ̀ náà kí n tó tẹ̀síwájú. ògbèrè ẹkún ò gbọ́dọ̀ sùn ìjàkadì ọkàn kò gbèyàn orí mi ò má burú. àní ayẹyẹ ìnáwó méjèèjì yìí kù ọ̀sẹ̀ kan. Bánkẹ́ gbé aṣọ tí ìyá Tòkunbọ̀ àti bàbá Tòkunbọ̀ yóò wọ̀ lọ fún wọn. Bóyá aṣọ yìí lè ní àtúnṣe lára rẹ̀. ṣùgbọ́n bó ṣe débẹ̀ omi Tòkunbọ̀ nìkan ló bá nílé. àti rọ̀lẹ́ yìí ni Bánkẹ́ sì ti ń pèsè kẹ́ẹ̀gbọ́n rẹ̀ tí ẹ̀gbọ́n rẹ̀ sì ní kó dúró de àwọn. aago 9 alẹ́ ń lọ lù ṣùgbọ́n àwọn òbí Tòkunbọ̀ ò dé. Bánkẹ́ wá bi Tòkunbọ̀ lérè ń pè bébí tí ṣé àwọn ọmọ mi sọ pé àwọn ò ní dé lálẹ́ yìí ni. omi Tòkunbọ̀ sì dá Bánkẹ́ àbúrò ìyá rẹ̀ lóhùn ó ní ọwọ́ Ọlọ́run nìkan ni dídé wọn wà báyìí o. Bánkẹ́ ní kí ló mean? Tòkunbọ̀ dáhùn ó ní ẹ mọ́ wọ́ọ̀rì ń tiyín. Bánkẹ́ tún gbìyànjú láti tún ẹ̀gbọ́n rẹ̀ pè àmọ́ bó ṣe ń pe ẹ̀gbọ́n rẹ̀ nọ́mbà ẹ̀gbọ́n rẹ̀ ò lọ mọ́ rárá. ó tún pe ti ọkọ ẹ̀gbọ́n rẹ̀ yẹn bàbá Tòkunbọ̀ ṣùgbọ́n bákan náà ni nọ́mbà kọ̀ kò lọ. ọ̀dẹ̀là zónà ọ̀dẹ̀là fúà náà ní sọ. èròkérò bẹ̀rẹ̀ sí ní wá sí Bánkẹ́ lọ́kàn. kò sì mọ̀gbà tó ṣàdúrà síta ń pè kọ́lọ́hún ṣàṣọ wọn dé láyọ̀ àti àlàáfíà. omi Tòkunbọ̀ sì mí kanlẹ̀. ó ní tìró ti yẹ̀ lójú òkú. Bánkẹ́ ní tìró yẹ̀ lójú òkú bíi ti báwo. Tòkunbọ̀ ní kò lè yé yín ní tiyín nítorí lówelówe là ń lùlù àgídìgbò. ọ̀rọ̀ awo lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ gbẹ̀rì rárá. mò ń bọ̀. omi Tòkunbọ̀ dìde wùyà ó wọnú ìyàrá rẹ̀ lọ. pẹ̀lú ìyàlẹ́nu ni Bánkẹ́ fi ń wò pàkọ́ omi Tòkunbọ̀. bí Tòkunbọ̀ ṣe wọnú ìyàrá rẹ̀ ó ní ó mà ṣe o orí ọ̀kẹ́rẹ́ kòkó láwò. ládùúrú bí mo ṣe nífẹ̀ẹ́ àwọn òbí mi yìí tó kí ló wá mú wọn gbèrò láti ṣe ayẹyẹ aláriwo fún mi gan-an. ṣé àyànmọ́ wọn ni ká pe léyìí ni àbí àfọwọ́fà? àṣé èrò Elédùmarè tún yàtọ̀ sí tàwa ẹ̀dá rẹ̀. omi Tòkunbọ̀ ní jẹun wò bóyá mo lè rí àtúnṣe torí kò wù mí kí n pàdánù àwọn òbí mi báyìí. ṣé omi Tòkunbọ̀ rí àtúnṣe àbí kò rí àtúnṣe? ẹ jẹ́ n tẹ̀síwájú fẹ̀yìn aráalé. bó ṣe mí kò ṣọ̀kọ orí ẹ̀dẹ̀ bínú ó sùn lẹ́lẹ̀ àgbànigbà mi èèmọ̀ rẹ̀ orí mi ò má burú. Tòkunbọ̀ súnmọ́ra ògiri inú ìyàrá rẹ̀ ó fi ọwọ́ gbá a lẹ́ẹ̀mẹ́ta. ó pe àwọn ọfọ̀ oríṣiríṣi láti fi pe ìránṣẹ́ omi. lẹ́ẹ̀kan náà ìránṣẹ́ omi yọ sí i. ìránṣẹ́ omi ní omi Tòkunbọ̀ kí ló fa ìpè ìpàjáwìrì? omi Tòkunbọ̀ ní ìránṣẹ́ omi má bínú pé mo pè ẹ́ ní ìpè ìpàjáwìrì má bínú pé mo pè ẹ́ ní ìpè ìjayà. mo fẹ́ ní kíá ní ìránṣẹ́ omi gé ọ̀rọ̀ mọ́ ẹ lẹ́nu. ó ní má wulẹ̀ sọ̀rọ̀ rárá nítorí mo ti mọ ohun tó fẹ́ sọ. kò sì lè ṣeé ṣe rárá nítorí májẹ̀mú tó dá nísàlẹ̀ omi ní pé ìgbàkúgbà tí àwọn òbí rẹ bá gbèrò láti ṣe ayẹyẹ káyẹyẹ aláriwo fún ẹ ní kí wọ́n jáde láyé kí ọjọ́ ayẹyẹ ọ̀hún tó mọ́. kò sì sí ohunkóhun tàbí ẹnikẹ́ni tó lè yẹ májẹ̀mú ìsàlẹ̀ omi. Tòkunbọ̀ ní ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ àwọn òbí mi yìí púpọ̀. ìránṣẹ́ omi dáhùn ó ní èèwọ̀ ìfẹ́kẹ̀ kí ló ń jẹ́ bẹ́ẹ̀? omi Tòkunbọ̀ ó ti gbàgbé pé ìrìn àjò ló wà ní. ìsàlẹ̀ omi nílé àti òbí àti ìfẹ́ ìsàlẹ̀ omi ló wà. wò ó má làágùn jìnnà ọkọ̀ tó ti lọ ló ń ṣẹ́wọ́ sí. ìránṣẹ́ omi sì pòórá lẹ́sẹ̀kẹsẹ̀. omi Tòkunbọ̀ fìdí jálẹ̀ ó sì ń sunkún kíkankíkan. ìka ẹlẹ́mọ̀ mo rí wúrò ó ṣojú mi gbére ó sọ ní ìdádì tí ó lè sọ níyàn lódì. níbi tí Bánkẹ́ ti ń ronú lórí àwọn gbólóhùn kàbìtìkàbìtì tó ti ẹnu Tòkunbọ̀ jáde ní ẹ̀rọ alágbèékalẹ̀ tó wà nínú yàrá ìgbàlejò ilé bàbá Tòkunbọ̀ bẹ̀rẹ̀ sí ní dún ground. Bánkẹ́ pe Tòkunbọ̀ láti wá gbé ẹ̀rọ alágbèékalẹ̀ yìí ṣùgbọ́n nígbà tí kò gbọ́ kí Tòkunbọ̀ dáhùn tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yóò sì dákẹ́ ariwo ground ní Bánkẹ́ bá kúkú dìde tó sì lọ gbé aago yìí. bí Bánkẹ́ ṣe gbé aago yìí ó ní ẹ̀lò bẹ́ẹ̀ ni àbúrò ìyàwó wọn ni mo jẹ́. ókè ẹ sọ ohun tẹ́ ẹ bá fẹ́ sọ. what accident?
níbo yéè ẹ jọ̀ọ́ ṣé kò sí nǹkan kan tó ṣe wọ́n. òkè hospital ó dà máa débẹ̀ láìpẹ́. bí Bánkẹ́ ṣe gbé ẹ̀rọ yìí kalẹ̀ ní Tòkunbọ̀ sáré jáde láti inú yàrá. ó ní àǹtí Bánkẹ́ kí ló ṣẹlẹ̀, ta ló l'accident? Bánkẹ́ ní farabalẹ̀, dáàdì àti mọ́mì ni, àmọ́ wọ́n ní kò sí nǹkan kan tó ṣe wọ́n, jẹ́ ká tètè máa lọ sí hospital. Tòkunbọ̀ ní òkè yìí. bí Bánkẹ́ àti Tòkunbọ̀ ṣe wọ inú ọkọ̀, wọ́n mórílé ọ̀nà ilé ìwòsàn tí wọ́n dárúkọ fún Bánkẹ́. ẹ máa ṣọ́ra o, ilé làwọ̀ ká tó sọmọ lórúkọ o. bí Bánkẹ́ àti Tòkunbọ̀ ṣe délé ìwòsàn yìí, wọ́n sáré wọ ìyàrá ìgbàlejò ilé ìwòsàn ọ̀hún. wọ́n béèrè àwọn ẹni tí wọ́n ní jàǹbá ọkọ̀. àwọn nọ́ọ̀sì fi wọ́n lọ́kàn balẹ̀ yín pé ara wọn ti ń balẹ̀, àmọ́ wọ́n ń sùn lọ́wọ́. kò bá jẹ́ bẹ́ẹ̀ àwọn ìbá gbà wọ́n láàyè láti yọjú sí wọn. wọ́n ní kí Bánkẹ́ àti Tòkunbọ̀ jókòó títí kí wọ́n fi jí. Bánkẹ́ àti Tòkunbọ̀ fìdí kalẹ̀ sórí àga. Bánkẹ́ sì pe olórí ẹbí wọn, ó sì pe àbúrò bàbá Tòkunbọ̀ kan lọ́kùnrin láti fi ọ̀rọ̀ ọ̀hún tó wọn létí. àwọn ẹni tí Bánkẹ́ pè yìí, wọ́n ní yóò di ìdájí kùtù káwọn tó yọjú. Tòkunbọ̀ gbé orí lé Bánkẹ́ lẹ́sẹ̀. ìrètí káwọn òbí Tòkunbọ̀ fi jí ni wọ́n wà títí tóorun fi gbé àwọn gan lára lọ. bàbá olórí ẹbí àti àbúrò bàbá Tòkunbọ̀ ló jí wọn ní déédéé aago 5 ìdájí. àwọn méjèèjì dìde wìrìwìrì. Bánkẹ́ ní dádì ìgbà wo lẹ dé? ṣé dókítà ti jẹ́ kẹ́ ẹ yọjú sí wọn? bàbá olórí ẹbí ní bẹ́ẹ̀ ni, àti alẹ́ àná la ti wà níbí. a wò yín pé ká má darun mọ́ yín lójú, òun ló fà á là fi jí yín. ìyá Kíkẹ́ àti bàbá Kíkẹ́ ti wà nínú ọkọ̀ níta. ó yá ìjẹ́ ká mọ́ lọlé. inú Bánkẹ́ dùn, ó ní Ọlọ́run ó ṣeun. gbogbo wọn sì bọ́ síta. àṣé olórí ẹbí àti àbúrò bàbá Tòkunbọ̀ wọ́n tan Bánkẹ́ àti Tòkunbọ̀ wọnú ọkọ̀ ni. ìgbà tí wọ́n délé ni Bánkẹ́ tó mọ̀ yín pé ìyá Tòkunbọ̀ àti bàbá Tòkunbọ̀ ti kú. ọ̀dọ̀ Ọlọ́run ọba la ti wá, ọ̀dọ̀ rẹ̀ náà la sì padà sí. ẹni bá mọ̀ kó wí òróró láyé, ayé yìí tójú sú ni. bí Bánkẹ́ ṣe mọ̀, ìṣe ló dákú lọ́rọ̀ gbọ̀ndàn. gbogbo rẹ̀ kúkú ti yé Tòkunbọ̀ tẹ́lẹ̀, àmọ́ ìṣe ni omi Tòkunbọ̀ ń wọ omi ẹkún mu bíi gàrí. wọ́n fẹ́rúfẹ́rú, bẹ́ẹ̀ ni wọ́n fi erùpẹ̀ fẹ́rùpẹ̀. wọ́n gbé bàbá Tòkunbọ̀ àtìyá Tòkunbọ̀ sìn. lẹ́yìn ètò òsìnkú àwọn òbí Tòkunbọ̀, àwọn ẹbí méjèèjì fẹnu kò sí ń pé kí omi Tòkunbọ̀ máa lọ gbé ọ̀dọ̀ Bánkẹ́, ìyẹn àbúrò ìyá rẹ̀. bí Tòkunbọ̀ ṣe dọmọ òrukàn rèé o, ó sì ń bá ìgbésí ayé rẹ̀ bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. ǹjẹ́ ó rí kọ́kọ́rọ́ májẹ̀mú rẹ̀ gbà tó fi padà sísàlẹ̀ omi? bẹ́ẹ̀ bá gbàgbé, kọ́kọ́rọ́ májẹ̀mú méjì ló dá nísàlẹ̀ omi. ó ní nínú kọ́kọ́ tòun na òun kóun fi kú, àbí ọjọ́ òkúnlẹ̀ tóun bá bímọ sáyé tán ni kóun dágbére fáyé. nínú májẹ̀mú méjèèjì, èwo ni omi Tòkunbọ̀ rí mú níbẹ̀ tó fi padà sísàlẹ̀ omi? gbogbo ẹ̀ ẹjẹ́ á fìpàdé sí ọ̀túnla lórí àkọ́tún ètò. kí gbọ́dọ̀ gún akẹ̀tẹ̀ fàyà, Elédùà yọ mí nínú ewu. ẹ̀yà àgbè mi ṣetán rèlú ìdáró, bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkosùn, lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn. mímọ fẹlẹ́ ìṣèlọ́ lọ́jọ́ tèní, mi ò ní lọ̀lọ́ ẹja tó lọ tí ò désàlẹ̀ omi, mi ò ní lọ̀lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò désàlẹ̀ odò. èmi ní mọ̀ wá, ẹ̀yin ní mọ̀ bá, ọ̀bẹ ní bẹ́ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wò. ẹni tó bá ní mọ́bọ̀ òun ní ní débá. Muhammadu Akówódé bàbá Akóredé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́sọmídà, Sẹ́ríkì ọlọ́pọlọ náà ń bọ̀wọ̀ náà, máyégún gbogbo sọ̀rọ̀. mo ń dágbére lórí ètò, kì í ṣe ti kú kì í ṣe tàrùn. ìpàdé mi àti ó tún dọ̀túnla. bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn, àbẹ́ ẹ fẹ́ kí n tọ́ yín sọ́nà bẹ́ẹ̀ ṣe darapọ̀ mọ́ wa lórí YouTube, àbí ìrànlọ́wọ́ lẹ fẹ́ ṣe fún wa lórí ètò yìí, ẹ pè mí sórí nọ́mbà tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó 97 74 76 51. títí ọ̀túnla tá a tún máa pàdé. mi ò fi yín sínú ìbànújẹ́ o, mi ò ní dé bá yín nínú ìbànújẹ́. ó dàbọ̀. ó ṣe mí kò ṣọ̀kan, orí ẹ̀dẹ̀ bínú.